He's collecting a lot of millions of naira from people, killing people up and down. Do you know how many people this man have killed? Ẹ má fi ọwọ́ bo kéèsì Ológùdù. TP mo bẹ̀bẹ̀, IG mo bẹ̀bẹ̀. Àwọn èèyàn ti kú lọ́wọ́ máì. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ti sọnù. Ọmọ Yorùbá bá mi share, I know what I'm saying. Ológùdù court police station fún àwọn ọmọ ẹyẹ. Ibẹ̀ ni wọ́n ti ń ṣèdájọ́ ọkọ lọ́kọ. Ìyàwó oníyàwó táwọn ọmọ ẹyẹ bá dó. Tí ọkọ ẹ bá ti lè sọ̀rọ̀ báyìí, police station yẹn ló máa ti ọkọ mọ́. Ibẹ̀ ló máa ti ṣèdájọ́ ẹ̀. Tẹ́ bá ní kọ́ ni mo pa, ṣé ká gbé evidence síta? I learned a lot l'Abuja. Lẹ́wọ̀n tẹ́rọ mi lọ. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílé Sunday Igboho, gbogbo yín ṣe fẹ́ lẹ̀ mọ̀ sí ni. Gbogbo ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá, ṣé ẹ mọ̀ sí ni? Yorùbá Parapọ̀ TV, ẹ máa gbọ́ ẹ máa wò ó. Ẹ subscribe síbẹ̀, ẹ like ẹ̀. Bó bá ṣe ń lọ, àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV, àgbẹ̀lẹ̀tù ọmọdé làwọ̀. Lady K tí gbogbo èèyàn mọ̀ sí Àyọ̀ká, ó mọ̀ ti jáde gbayagbaya lórí ọba kan nílẹ̀ Yorùbá táwọn èèyàn mọ̀ sí Ológùdù tìlú Ògùdù Ọba Ajayi Jimoh nípa bó ṣe jáde gbayagbaya àti bó ṣe ń tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ nílé Ifẹ̀. Lady K wá ṣàlàyé àwọn nǹkan tó pọ̀ nípa arákùnrin yìí. Ó ní kì í ṣe ń tó yẹ ká máa pè lọ́ba nítorí pé ìwà tí ń wù kì í ṣèwà èyí tó jẹ́ adarí rárá. Lady K má jáde ó sì sọ tó pọ̀ nípa ẹ̀. Ó ní ọba Ọọ̀ni tilé Ifẹ̀, ó náà ni ẹni tó jẹ́ balógun lẹ́yìn rẹ̀, ìyẹn ẹni tí ń pọ́n tó ní kó máa jùlọ òun wẹ̀yìn rẹ̀. Ó ní nǹkan bíi ọdún méjì sẹ́yìn iye tí wọ́n mú arákùnrin yìí, ìyẹn tí à ń pè ní Ológùdù tìlú Ògùdù Ọba Ajayi Jimoh, òun náà ni ẹni tó jẹ́ ọba fún gbogbo ilẹ̀ Yorùbá, ìyẹn Ọọ̀ni tilé Ifẹ̀. Ó ní odidi 40 million òun náà ni wọ́n gbé fún láyà rẹ̀ láti lọ gbà, ìyẹn níbi tí wọ́n ti mọ̀ ní odidi oṣù mẹ́ta òun náà ni wọ́n fi ti ọba Ológùdù tìlú Ògùdù mọ́lé. Oníṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ó ní ọba Ògúnwùsì, ìyẹn Ọọ̀ni tilé Ifẹ̀ náà ló lọ gbà. Wọ́n fi àsìkò yìí pé Commissioner of Police tí ó jẹ́ ti Ọ̀ṣun State, ìyẹn CP Ibrahim Gotan, láti jọ̀ọ́ má fi ọwọ́ bo ọ̀rọ̀ yìí láti gbé ìgbésẹ̀ tó tọ́ lórí ẹ̀. Tọ́ ó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá, abẹ́ tíjú olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀, ẹ bá wa tẹ̀ ẹ́ síbẹ̀, ẹ sì má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò. Ẹ wo Lady K máa sọ̀rọ̀ tó kọ ìyẹn Àyọ̀ká, ẹja farabalẹ̀ ká gbọ́n tó sọ ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀. Ilẹ̀ Yorùbá ò ní dàrú, ilẹ̀ Yorùbá ò ní túkà, ìṣọ̀kan ọmọ Yorùbá náà ló jẹ wá lógún. Ẹ tẹ subscribe button síbẹ̀. Ọmọ àlè ọba nílẹ̀ Yorùbá ìdí ilẹ̀ Yorùbá níbi tí ilẹ̀ Yorùbá mọ́dé. Ọmọ àlè ló pọ̀ jù nínú àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tó jẹ́ kábíyèsí. Ọmọ àlè ọba òun ló pọ̀ jù. Tí mo bá sọ fún yín wípé gbogbo ọba Yorùbá kọ́ ló gbádùn, gbogbo ọba Yorùbá kọ́ lọ́mọ àlè. Kì í ṣe gbogbo wọn lọ́mọ kọ. Ọmọ àlè pọ̀ nínú wọn. Ohun tó bá ti mú ọba tó ti ṣe ẹ̀wọ̀, ẹ lọ yẹ̀ wò kí ni ó ṣe. Ṣó ṣe ohun tó tó yẹ ló ṣẹ̀wọ̀? Ṣé kò ní ìlú lára? Ṣé kò bá yé jẹ́? Kí ló lè fà tó lè ṣẹ̀wọ̀? Òun ló fi túmọ̀ sí wípé ọba tẹ́ bá ti gbọ́ wípé àwọn ọlọ́pàá ń gbé, àwọn ọlọ́pàá arrest ẹ̀, ó yẹ kẹ́ ti mọ̀ wípé ara àwọn ọmọ àlè tó wá jọba nílẹ̀ Yorùbá ni. Ara wọn ni Ológùdù of Ògùdù Kingdom, bí Ògùdù láàdì dẹ̀ lọ́lọ́run jẹ́ nílé Ifẹ̀. Tí wọ́n ń pè ní Jimoh Ajayi Ológùdù. Ó ní nickname tó ń pè é Alantabi kìíní kan ní nickname ẹ̀ yẹ kò gbádùn gágágá báyìí bí Alantabi kò bá sọ fún yín later tí bá ti rántí dáadáa. Màá pronounce ẹ̀ fún yín dáadáa. Èmi ò rí ibi tó bá ti ń jẹ́ nickname àwọn ọmọ ẹyẹ, nickname àwọn ọmọ ayé, nítorí pé kí ni àwọn ló ń bá ṣe, òun ló ń control gbogbo courtesy tó wà nílé Ifẹ̀. This kábíyèsí tẹ̀ wọ́n lójú screen mi ni. I have the evidence. Mo fẹ́ bẹ CP kí wọ́n jọ come and let's go of this case, kí wọ́n ṣàánú mẹ̀kúnnù, kí wọ́n ṣàánú àwọn tí wọ́n fìyà jẹ, kí wọ́n ṣàánú àwọn ọmọ aláìlẹ́nìyàn tí wọ́n tiraka pé káwọn lè làlùyọ̀. Mo fẹ́ gbé òṣùbà fún yín lórí kéèsì yìí because bẹ́ẹ̀ bá ṣe yọ só lèmi àmọ́ yọ gbọ́. CP ẹ má jẹ́ ṣọ́ọ̀kì yìí máa mẹ́sẹ̀jì yìí ti bá parí prógrámù yìí, ó máa ṣọ́ọ̀kì yìí pé gbogbo ti gẹ́ẹ̀tì kọ́ńtàtì yìí. Gbogbo ẹ̀yin ọ̀gá ọlọ́pàá tẹ́ wà nílé Ifẹ̀ pátápátá ni mo ti ní fóònù ọba yín lọ́wọ́, màá dẹ̀ fọwọ́ mi prógrámù mi sí yín because mo need the attention yín, mo dẹ̀ fẹ́ bẹ̀ yín wípé kẹ́ ṣe kíni, kẹ́ ṣe iṣẹ́ yín bó ti tó àti bó ti yẹ. Ohun tó ti lè bóyí tẹ́ ti lè make move láti lè arrest kábíyèsí Ológùdù, kábíyèsí Jimoh Ajayi Ológùdù tẹ́ ti arrest ẹ̀ látànà, ẹ gbọ́dọ̀ ṣe iṣẹ́ yín kó múnádóko. Mo bẹ̀bẹ̀ ní mi ò command. Ẹ lè máa wọ pé láti Canada ta ló fọmọ ẹni information, ẹ gbàgbé yẹn, ibi tẹ́ ti arrest ẹ̀ gbogbo ẹ̀ ni mo mọ̀. Tẹ́ bá dẹ̀ fẹ́ kí n sọ, màá sọ.
ẹ bá mi share ètò yìí ọmọ Yorùbá tàtà nítorí ẹni kọ́ nítorí ọ̀la ni ẹ jẹ́ ká continue láti máa fi ojú àwọn aṣebi wọn ẹ jẹ́ ká máa tú àṣírí àwọn ẹni bí tí àbá máa tú àṣírí wọn ìwà ìbàjẹ́ ò lè tán nílùú Nàìjíríà gbogbo wa là ń pariwo wọ́n fìyà jẹ wá wọ́n fìyà jẹ wá àwọn wo ló fìyà jẹ wá ṣe báwọn tó ń pera wọn lólórí wọn náà ni àwọn olórí ta dẹ̀ ń sọ yìí gbogbo iṣẹ́ ibi pátápátá tó wà nínú ayé yìí kì í ṣe nínú Nàìjíríà nìkan gbogbo iṣẹ́ ibi tá a mọ̀ sí nǹkan tó ń pè ní ibi ní inú ayé ọwọ́ wọn ló wà ẹ jẹ́ kí ìdájọ́ òtítọ́ ìdájọ́ òdodo kó wáyé ẹ jẹ́ kí Ilé Ifẹ̀ kó gba ìtúsílẹ̀ ẹ lè sọ wípé ẹ tí ní evidence tó tó láti fi ṣe ìdájọ́ Ológùdù bó ti tó àti bó ti yẹ ẹ gbàgbé pé ọba ní ọba fẹ́ẹ̀kì ní ọba AliExpress ló jẹ kì í ṣe adé ìṣẹ̀báyé ló wà lórí ẹ̀ wọ́n lè jẹ́ adé ìṣẹ̀báyé náà ni ọba tó bá dé adé ìṣẹ̀báyé tó bá jayé káyé ó yẹ kó fèsì law Nàìjíríà òfin Nàìjíríà mọba ó mú jòyè ó mú gọ́fúnà ó mú president ẹ má jẹ́ kí wọ́n sọ Nàìjíríà di ìlú tí ò lófin tó jẹ́ wípé aláìṣẹ̀ ni òfin máa ń mú ẹlẹ́ṣẹ̀ ló máa ń jàre ẹ má jẹ́ kí kéèsì Ológùdù kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí kéèsì Ológùdù kó mú inú àwọn ọmọ Ilé Ifẹ̀ dùn because Ológùdù ti ba ayé jẹ́ jìnnà ẹ lè sọ wípé ẹ ti wà wí ẹ̀wọ̀n ti sọ díẹ̀ fún yín níbẹ̀ ẹ lè sọ wípé ẹ ti rí díẹ̀ níbẹ̀ tí ẹ bá rí kankan ní ẹ nílò arrest ẹ lálẹ́ àná náà ibi tẹ́ ti arrest ẹ gbogbo ẹ ní gbogbo ojú gbogbo wa ṣáà ló ṣe nígbà tó mú kábíyèsí tó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn kidnapper ojú gbogbo wa la ṣe rí wípé kábíyèsí lọ ṣẹ̀wọ̀n l'Amẹ́ríkà ó lu jìbìtì owó COVID-19 ojú wa la ṣe rí kábíyèsí tó gbowó lọ́wọ́ obìnrin oríṣiríṣi iṣẹ́ ibi tí wọ́n ṣe ẹ má fi ọwọ́ bo kéèsì Ológùdù TP mo bẹ̀bẹ̀ IG mo bẹ̀bẹ̀ àwọn èèyàn ti kú lọ́wọ́ máì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ti sọnù ọmọ Yorùbá ẹ bá mi share I know what I'm saying kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ I'm not ready to expose you on this issue but I'm pleading to you right now ẹ má jẹ́ kí n padà gbọ́ wípé ẹ tún ṣe bẹ́ẹ̀ ṣe ní 2 years ago ẹ tún lọ gba Ológùdù sílẹ̀ kàkà kẹ́ gba Ológùdù sílẹ̀ this time around kábíyèsí mi ò náìsí o mi ò tírẹ̀tì yìí o mò ń bẹ̀ yín ni o gbogbo ọmọ Ifẹ̀ pátápátá mò ń bẹ̀ bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ni o mò ń bẹ̀ wọ́n ni o mò ń bẹ̀ wọ́n ni o gbogbo ọmọ Yorùbá ẹ̀ ń gbọ́ mi dáadáa o nítorí tó bá dìgbà tí bá sọ wípé mi ò bẹ̀bẹ̀ mọ́ tí mo wá ṣí ẹnu mi èmi ò retí kọ́ba kan wá gbówó fún mi ò retí kọ́ba kan recognize mi ọba tó bá máa recognize mi kó recognize mi sórí òtítọ́ sórí iṣẹ́ gidi tí mo bá ṣe lórí ìtúsílẹ̀ tí mo bá ṣe fún àwọn ọmọ ilẹ̀ Yorùbá ni kí wọ́n recognize mi lé lórí kábíyèsí tí mo bá padà gbọ́ wípé wọ́n fi Ológùdù sílẹ̀ ẹ dẹ̀ mọ̀ nípa ẹ̀ àbí bàbá yín mọ̀ nípa ẹ̀ màá gbé ilé bàbá yín tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ fún bàbá yín màá gbé síta pẹ̀lú àwọn tó kọ́ ilé yẹn eléyìí ò ṣe threat ìta tó bá ṣe gbọ́ sí ìta tí ó bá ṣe sọ sí ìta wípé irú nǹkan báyìí ṣẹlẹ̀ nípa láàárín àwọn aládé tó yẹ ká fẹ̀yìntì màá tún so many things màá tún síta I fear nobody since I have my evidence I have the proof so ride on I can talk máyì ti sọ ọ̀pọ̀lọpọ̀ ilé ọlá ó ti sọ́dà wọ́wọ́ máyì ti gba owó lọ́wọ́ mọ́ ti tiẹ̀ máyì ti jẹ ayékáyé nítorí wípé ó fi Ọọ̀ni of Ifẹ̀ àti bàbá wọn ó fi ṣe aláfẹ̀yìntì Ológùdù ó ti jẹ ayékáyé ọba Ológùdù ó ti jẹ ayékáyé nítorí pé kí ni ó ní bàbá ní ìgbẹ́jọ́ ó ní Ọọ̀ni of Ifẹ̀ ní ìgbẹ́jọ́ ó dẹ̀ ní bàbá tó bí Ọọ̀ni of Ifẹ̀ bàbá tí wọ́n fi àtọ̀dí wọn tí wọ́n fi bí Ọọ̀ni of Ifẹ̀ ó ní ní ìgbẹ́jọ́ mo wá bẹ̀ CP Ibrahim ẹ jẹ́ dá fọ́tò CP padà mo bẹ̀ CP Ibrahim they should please I want you and the others to please look into this case proper we want a true justice on this case ẹ má sweep case yìí under the carpet. And I also want to use this opportunity to plead to His Royal Majesty, Ooni of Ife. Baba, I have a lot of evidence on my table. If you want me to bring it out, I will bring it out. But if I bring it out, nobody should blame me for that. Tí mo bá padà gbọ́ wípé ẹ tún ṣe bẹ́ẹ̀ ṣe fún Ológùdù ní 2 years ago, ọmọ Yorùbá tàtà. Nígbà tó arrest mi lè dìgbè mi ò payọ́. Mi ò gbọ́ pé kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ ṣe anything lórí wípé mo dìde mo jà fitafita wípé ọmọ Yorùbá kọ́ máa pa wọ́n mọ́.
nígbà tó arrest Májàsọ́lá àgbọ́ pé wọ́n sọ anything about it o ṣùgbọ́n nígbà tí wọ́n arrest Ológùdù ní 2 years ago kábíyèsí you know that I know what I'm saying. I'm not lying on you because I have the evidence. 40 million naira ní kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ gbé sílẹ̀ tí wọ́n lọ fi gba Ológùdù sílẹ̀ after 3 months lẹ́wọ̀n odidi ọba nìyẹn o ẹ̀yin ọmọ Yorùbá tá a bá sọ fún yín wípé so many things ìṣẹ̀lẹ̀ Nàìjíríà yẹn àwọn atrocity burúkú ó lọ ní abẹ́lẹ̀ tí wọ́n máa ń fi ọwọ́ bò ara ẹ̀ ní kéèsì Ológùdù yìí ti Ilé Ifẹ̀ tí mo gbé wáyé 40 million naira ní kábíyèsí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ni wọ́n kó sílẹ̀ tí wọ́n lọ fi bẹ́ẹ̀lì Ológùdù nítorí kíni Ológùdù ṣiṣẹ́ fún Ọọ̀ni of Ifẹ̀ country tí mo wà wọ́n tolerate rubbish wọ́n tolerate atrocity olójúdúdú ò lè máa kó àwọn ọmọ ẹyẹ kiri iye wèrè tó pèrè ní Àjàyí Jimoh Àjàyí Ológùdù of Ògùdù kò lè máa kó àwọn ọmọ ẹyẹ kiri kó máa pa àwọn èèyàn ní ìpakúpa kó máa ṣá àwọn èèyàn ní ìṣàkúṣà kó máa ṣá àwọn èèyàn ní ìṣàkúṣà kẹ́dẹ̀ wà nílé Ifẹ̀ kẹ́dẹ̀ máa support ẹ̀ kó dìgbà tí wọ́n bá fẹ́ fi òfin gbé kó jẹ́ pé ẹ̀yin àti bàbá yín lẹ máa sọ wípé no Ológùdù ò ní jẹ̀yà iṣẹ́ kábíyèsí mo bẹ̀ yín torí Ọlọ́run mo fi alálẹ̀ ilẹ̀ Oòduà bẹ̀ yín ẹ bọ́lẹ̀ lórí kéèsì Ológùdù mo mọ̀ pé láti àtọ́tọ́ ti àrẹ́sì Ológùdù sí ẹ̀yin ọmọ Yorùbá kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ wá tuntun ti mọ wá bọ́ ṣe máa gbá máì sílẹ̀ 2 years ago 40 million ní kábíyèsí fi gbà jáde lẹ́wọ̀n 40 million can you imagine odidi first class ọba lọ fi 40 million naira lọ fi gba ọba tó wùwà ibi ọba tó ń pààyàn ọba tó ń gbalẹ̀ onílẹ̀ ọba tó ń kó àwọn ọmọ ẹyẹ àwọn ọmọ court tó ń kó wọn kiri kó odidi first class ọba bàbá gbogbo Oòduà kí wọ́n dẹ̀ lọ gba ìwé ìyànṣẹ́ sílẹ̀ dájúdájú gbogbo ọmọ Yorùbá wọn jábọ̀ nǹkan lójú yín tí wọ́n bá jábọ̀ nǹkan lójú yín ni ẹ ní gbé irú gbèsè yẹn kábíyèsí I don't want to talk I'm begging you sir am I coming to this issue and I'm begging CP Ibrahim please do your job very well ẹ má jẹ́ kí wọ́n release Olójúdúdú ní ẹ̀sẹ̀ tí Ọọ̀ni of Ifẹ̀ kó 40 million fún barrister ṣé kí n dárúkọ ṣé kí n máa tú àbí kí n tẹ̀ pí ẹ ti mọ ibi tí mo lọ ẹ ti mọ pé kò sí rọ́bẹ̀ àbí kí n sọ orúkọ lọ́ọ̀yà tẹ kó owó fún tó lọ báyìí fi gba Ológùdù jáde ní 2 years ago nígbà tó commit atrocity burúkú ṣé kí n sọ àbí kí n tẹ̀ pí kí n máa retí result ohun tó máa ṣẹlẹ̀ tí result yóò bá wá favour mi kí wá ṣẹ̀ṣẹ̀ wá kó gbogbo tọwọ́ mi síta mi ò sì ní kó wẹ́pọ̀nù mi síta tọ́lẹ̀ kan náà màá mú jáde díẹ̀ ta ló lè sọ nínú gbogbo yín nílé Ifẹ̀ wípé mo tún lè padà wá sọ̀rọ̀ lórí ẹ̀ láti how many days ìjọ wo mo ti sọ̀rọ̀ lórí ẹgbẹ̀yìn over a week that is how I roll mo lè fún yín ní gap oṣù kan wọn á rọ̀bọ̀ ti fowó rà mí ni owó ò lè ra àyọ̀ká ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ kò sí owó tẹ fẹ́ gbé fún mi màá lọ́ọ́dí fún yín pẹ̀lú owó yín iṣẹ́ owó ọ̀lẹ ó tọ̀ lẹ́mí jẹ ó tún ọ̀lẹ mi jẹ tó bá sọ fún a lot of people have been coming into my inbox ẹjọ́ Lady K àyè program tẹ ṣe ẹjọ́ ẹ má gbàgbé wa ẹ má ṣe mí ò dáwọ́ lóò kò sẹ́ni tó lè lò mí fi ṣẹ́ if I want to do something I will do it wọn ò rán mi níṣẹ́ wọn ò kí rán mi níṣẹ́ I know what I'm doing ẹ má wọ pé àwọn kan ló gbéṣẹ́ fún Lady K no wọ́n gbowó fún ni no tó bá jẹ́ mo gbowó lórí ọ̀rọ̀ tí mo sọ yìí kálálẹ̀ Ilé Ifẹ̀ kó bí mi I'm not that type of person so kábíyèsí please and please ẹ bọ́lẹ̀ lórí kéèsì yìí ẹ jẹ́ kí Ológùdù ẹ jẹ́ kó fèsì ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá tàtà ní oríta Òróntó nílé Ifẹ̀ this so called Ológùdù of Ògùdù tó jẹ́ kábíyèsí ní Ifẹ̀ ó kọ́ police station síbẹ̀ fún àwọn ọmọ ẹyẹ ló operate níbẹ̀ tẹ́ bá níwọ́n ni mo pa ta ló máa ń pè ní number 1 I have the video I have the photo I have everything with me bí ní kó gbogbo ẹ̀ síta lẹ́ẹ̀kan náà máa pọ̀ fún yín ní flashy ni. Ológùdù odidi kábíyèsí ọmọ Yorùbá ẹ ti sùn ẹ jẹ́ jára yín kẹgbẹ́ra yín kúrò lọ́wọ́ wọn bá kọ́ báyìí. ọ̀gá ọlọ́pàá ẹ̀ ní ṣìṣe láyé yín ẹjọ́ ẹ ṣàánú àwọn mẹ̀kúnnù tí ìyà ń jẹ lọ́wọ́ àwọn tó ń pera wọn lólórí wa yìí. ẹ lọ sí oríta Òróntó nílé Ifẹ̀ oríta Òróntó police station tó wà bẹ́ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì wọn ló approve ẹ̀ síbẹ̀ gọ́ọ̀mẹ̀ntì wọn ló kọ síbẹ̀ àwọn ọlọ́pàá wọn ló wà níbẹ̀ CP Ibrahim ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi ṣe investigation yìí lórí ọ̀rọ̀ tí mo sọ yìí. oríta Òróntó police station tó wà bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá wọn ló ń ṣiṣẹ́ níbẹ̀
stupid man tí wọ́n pè ní Ológùdù of Ògùdù Ilé-Ifẹ̀ tó pèrè kábíyèsí òun àti àwọn ọmọ ẹyẹ tó lò fi ṣiṣẹ́ àwọn ọmọ ẹyẹ tó lò láti lọ gbalẹ̀ onílẹ̀ láti lọ ṣá àwọn èèyàn láti lọ lé wọn kúrò nínú oko kòkó àwọn tí wọ́n jìyà tí wọ́n gbin kòkó tó tásìkò tó yẹ kó jèrè kòkó olójú dúdú tó pèrè ní Ológùdù ìyẹn kábíyèsí Ajayi Jimoh yìí á wá kó àwọn ọmọ ẹyẹ lẹ́yìn wọ́n á wọnú oko lóko lọ wọ́n á lé gbogbo wọn dànù wọ́n á wá lọ ká gbogbo kòkó wọn ó níbi tó ń sọ kòkó wọn sí tí wọ́n ti tà ẹrù ẹlẹ́rù tẹ́ bá wò kán tí ojú àwọn èèyàn rí. Evelyn, welcome aboard sir. Kẹ́ máa wò kán tí wọ́n ṣe fún àwọn ọmọ Yorùbá tàtà ní Ilé-Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ dẹ̀ fi irú ọba burúkú bẹ́ẹ̀ wọ́n jẹ́ kó sọ wọ́n di godfather Ológùdù kọ́ police station fún àwọn ọmọ ẹyẹ ibẹ̀ ni wọ́n ti ń ṣèdájọ́ ọkọ lọ́kọ ìyàwó oníyàwó táwọn ọmọ ẹyẹ bá dó tí ọkọ ẹ bá ti lè sọ̀rọ̀ báyìí police station yẹn ló máa ti ọkọ mọ́ ibẹ̀ ló máa ti ṣèdájọ́ ẹ̀ tẹ́ bá ní kọ́ ni mo pa ṣé ká gbé evidence síta ibẹ̀ ni wọ́n máa ti ṣe ìdájọ́ ẹ̀ oríta Òrótó n'Ilé-Ifẹ̀ ibẹ̀ ni police station yẹn wà tẹ́ bá fẹ́ kí gbé picture of police station yẹn wà máa gbé wá o I get am for hand o picture ilé tó kọ́ fún bàbá kábíyèsí I get am bóyá kí n flash wọn fún yín kẹ́ lè mọ̀ pé ó wà nílẹ̀ tó tọ́ tẹ́lẹ̀ mọ̀ pé ó wà nílẹ̀ tó tọ́ I'm not just here to make mouth mi ò kàn wá síbi kí wọ́n máa brag fún yín pé I have this wọ́n ṣe ìdájọ́ ọkọ lọ́kọ ní police station àwọn tí Ológùdù of Ògùdù tó bá lọ gba ilẹ̀ lọ́wọ́ wọn police station yìí ló máa ti ṣe ìdájọ́ wọn àwọn ọmọ ẹyẹ ló ní police station n'Ilé-Ifẹ̀ ní o Ilé-Ifẹ̀ tí mo gbọ́ ọmọ Yorùbá pariwo orí mu wá tá à ń pọ́nlé tá à ń pín gẹ̀gẹ̀ tí a kì í fẹ́ kí wọ́n sọ pé wọ́n lọ ìta ìbàjẹ́ sí ìbàjẹ́ dẹ̀ kó inú ibẹ̀ ara ní àwọn tó wà ní ibẹ̀ mi ò lè káyé èèyàn tó pè mí mi ò lè káyé messages ó dé stage kan tí bá ti lè click sórí message báyìí tí bá ti lè rí from Ilé-Ifẹ̀ or thank you about Ilé-Ifẹ̀ máa ṣe kí ni máa gbójú kúrò bẹ́ẹ̀ ni I have blocked so many people lórí kílásì pé messenger mi a lot of people were coming to me reporting their own case tí wọ́n ní pẹ̀lú Ológùdù ìtú tí Ológùdù fi wọ́n pa síbí mo bẹ̀ yín torí tọ́lọ́run ẹ ò gbọ́dọ̀ release Ológùdù ẹ jẹ́ kó Ológùdù kó lọ fèsì lọ òun kọ́ ni ọba àkọ́kọ́ tó máa ṣiṣẹ́ tó máa lé lórí àpèrè tábọ̀ lè sí wípé ọba tá à ń sọ kì í ṣe ọmọ Ilé-Ifẹ̀ àwọn bàbá ẹ̀ wọ́n wá dáko ní Ilé-Ifẹ̀ wọ́n wá ṣe alágbàro ni ní Ilé-Ifẹ̀ ẹ bá mi ṣí ètò ibẹ̀ ṣe wọlé ẹ bá mi máa pín àwọn ọmọ Ilé-Ifẹ̀ ara ni wọ́n ò lè sọ̀rọ̀ síta oníkálukú wá sódi ìsọnù ẹ̀kú àmúmọ́ra eégún Ológùdù á kó àwọn ọmọ ẹyẹ wọ́n lọ gba millions of naira lọ́wọ́ àwọn èèyàn at the end of the day wọ́n tún lé wọn kúrò lóko yẹ Ológùdù ọmọ àtọ̀wúrìwá ó dẹ̀ ń fi ara ní àwọn ọmọ kan tó wà n'Ilé-Ifẹ̀ kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ dẹ̀ jẹ́ godfather fún bàbá tó bí kábíyèsí gbogbo bó ṣe jọ ń rò gbogbo ẹ̀rẹ́ lọ́wọ́ mi ẹ ti àrẹ́sì olójú dúdú ẹ kó gbogbo nǹkan tó ti ṣe gbogbo ìwà gbogbo tó ti wù ẹ kó gbogbo fáìlì ẹ̀ síta ẹ má gbọ́ wọ́n ní wọ́n pé ẹ má gbọ́ ti godfather tí godfather bò bá fẹ́ ṣẹ̀wọ̀n tí godfather ò bá fẹ́ ṣe ẹ̀wọ̀n sà ẹ má gbọ́ ti godfather kí godfather lọ sí ìwé agbẹjẹ́mọ́wọ́ kí bàbá godfather kó lọ sí ìwé agbẹjẹ́mọ́wọ́ ṣé wọn ò kí fìyàn ṣolórí lọ́ fi wọ́n ṣolórí ni ṣé wọ́n ti gbàgbé pé owó Olódùmarè ló gbé wọn síbẹ̀ àwọn tó Olódùmarè ò gbé sí ipò yẹn kì í ṣe pé wọ́n lórí méjì kì í ṣe pé wọ́n ṣe Ẹlẹ́dùmarè bá ti wáyé pamari la máa rí kì í ṣe gbogbo wa la máa jọba kì í ṣe gbogbo wa la máa di gọ́fúnà kì í ṣe gbogbo wa la máa di sẹ́nítọ̀ ẹ̀yin tó lọ wá fún lórí ọ̀fẹ́ àti àǹfààní tẹ́lẹ̀ dín kíní yẹn kò yẹ kí wọ́n máa ṣí ipò yẹn lò kẹ́ máa fìyà jẹ mẹ̀kúnnù ní Ilé-Ifẹ̀ yẹn and I don't want to talk too much kò ṣe nítorí nǹkan méjì kì í ṣe ẹni ìtàn Adéyẹyè ni mo fún ní respect yẹn bí kò ṣe àpèrè Ilé-Ifẹ̀ ni mo fún ní respect yẹn not ẹni ìtàn Adéyẹyè tí èèyàn bá ta àbùkù àpèrè Ilé-Ifẹ̀ kó lọ ṣe blood test fẹ́ nìyẹn ọmọ àlè ni kì í ṣe ọmọ ilẹ̀ Yorùbá nítorí orí irú ìran Yorùbá nìyẹn ó pẹ̀lú táwọn ọmọ Ilé-Ifẹ̀ ṣe wá ń jẹ ìyà burúkú lọ́wọ́ àwọn pípù yìí
òun ló ṣe ń jẹ ìyà búkúbúkú nítorí wọ́n mọ̀ wípé wọn ò ní fẹ́ sọ̀rọ̀ síta. Àwọn pípọ̀ yóò dẹ̀ sọ̀rọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, I know what I'm saying. CP, ìyà yìí ti pọ̀jù fún àwọn ọmọ Ilé-Ifẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá wa kọ ìyà yẹn fún wọn. Ẹ̀yin lẹ wà ní position láti help àwọn poor masses. Ẹ̀yin lẹ wà ní position láti lè dìde gbé ìjà àwọn pípọ̀ yìí. Ẹ dìde ẹjà fún wọn. Àwọn ẹni ẹlẹ́ni wá ń jìyà bí ẹni jẹṣu. Ojú wa ń pọ́n wọn. Kábíyèsí ẹ̀dẹ̀ fojoojúmọ́ ẹ fi yọ bí ọjọ́. Àwọn ọmọ ìlú yín dẹ̀ ń sọ́fà. Kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ ẹ lè sọ pé wọ́n ni mo pa. Tẹ̀bẹ́dẹ̀ ni wọ́n ni mo pa. Ẹni tẹ́ gbé 40 million fún tó lọ gba Ológùdù lẹ́wọ̀n máa dárúkọ Barrister yẹn. Gbogbo àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ wà wí ẹ̀ tí ẹ̀ sọ anything máa sọ gbogbo ẹ̀. Ẹ̀rọ rẹ̀ ẹ̀rí rẹ̀ ni máa fi ṣe. Ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rí rẹ̀ ni. Ó ní picture yìí kan tó wà lọ́wọ́ mi kábíyèsí. Mi ò lè gbé síta. Gbé mo kàn sọ létí èèyàn kan lásán. Ẹni láti sọ fún mi pé kì í ṣe irú kan bẹ́ẹ̀ ló yẹ kí ibò mo ní láíláí máa bò ó torí mi ò ṣọmọ àlè ilẹ̀ Yorùbá. Picture yìí kan wà ní ọwọ́ mi. Mi ò gbọ́dọ̀ gbé síta. Tí n bá gbé síta, màá tún fi lórúkọ kórúkọ ni. Because program tí bá fi ṣe, tí mo bá fi gbé síta, ó máa go viral gan bí nítorí pé kí ni ọ̀tá pọ̀ fún yín. Àwọn ọ̀tá yá spread díẹ̀. Wọ́n á gbé àárín. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ tí ò ṣe titi yín, wọ́n á dẹ̀ máa kó sí yín lẹ́sẹ̀. Kábíyèsí mo bẹ̀bẹ̀. Ẹ má come into this case at all. Ẹ rọra jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Kábíyèsí bedfather is the godfather to Ajayi Ologudu. That is why Ooni of Ife keep on protecting him. Ooni of Ife keep on protecting him. When they arrested him 2 years ago, Kábíyèsí used 40 million naira to bail him out after 3 months. He spent good 3 months in prison and Kábíyèsí bailed him out. He can't continue to be destroying that Oni-Ile. He have done so many things to people there. Who give Ologudu the power to go ahead and build a police station to all these so-called Obaiyeje? That is where they make the judgment for people, for innocent people. When they attack innocent people, when they collect their land, collect money from them, collect their property, that is where they will still do the judgment. They will take them to that police station. The police station is at Orita Oronto. That is where they build the police station. You can do your investigation. Go to Orita Oronto. Go there. You will see the police station there. That is where they build the police station. That is where they've been doing judgment for people, for innocent people, without government permission. And Oni of Ife know about it. That is why I'm pleading to Oni of Ife. Oni of Ife should not say anything about this case of ground because I have a lot of things that I can bring out concerning Oni of Ife, and I don't want to do that because he is the father to all Yoruba. He's our father. He's our father. I don't want anybody to drag him. If I keep on coming outside, doing so with the evidences that I have with me, people will drag Oni of Ife. They will drag him because he has a lot of enemy. A lot of people are waiting for his downfall. Someone like Oluwo is waiting for his fall. He's waiting for his downfall. I don't want that to happen. That is why I keep on protecting him, pleading to him. He should not come into Olojududu's case this time around. He should just close his eyes and let go of Olojududu this time around. He can't continue with all this bad work he has been doing in Ile-Ife. So many lives. He has wasted so many lives in Ile-Ife. He commits so many atrocities, which Kábíyèsí know about it. Because tó bá lọ tó bá bọ̀, ọ̀dọ̀ Kábíyèsí ló máa darí sí. Tó Olojududu bá lọ tó bá bọ̀, ọ̀dọ̀ Kábíyèsí ló bọ̀. Tó bá ti ṣe wá, tó bá ti wá ibi ẹ̀, tó ti lọ tó ti bọ̀, ọ̀dọ̀ Kábíyèsí ló bọ̀. Kábíyèsí ò dẹ̀ lè sọ wípé àwọn pọ̀ sí. A lot of people land wọ́n ti tà. Kí ló ṣẹlẹ̀ sí AU, ilẹ̀ AU? Kí ló ṣẹlẹ̀ sí ilẹ̀ yẹ nílé Ifẹ̀ sí? Àwọn wo ló tà? Ṣẹ̀bá àwọn ọmọ ẹyẹ àti Olojududu ni. Àwọn ló ta ilẹ̀ yẹ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé Ifẹ̀. So many things. So many things. Tí yóò lè kà tán. Tí bá ní kí n continue láti máa ka gbogbo àwọn nǹkan tí Olojududu ti ṣe. I have some people that come into my big boss. Tó wá sọ tó ṣe fún àwọn personal issue títí wọn tí Olojududu ṣe fún wọn. Tí wọn ò dẹ̀ yéèyàn kankan láti gbèjà wọn. Ọ̀gá ọlọ́pàá CP. Ẹ bá wa wá ẹni tó ń jẹ́ Ọpẹ́yẹmí #1. Ọpẹ́yẹmí #1. Ẹ gbọ́dọ̀ arrest òun náà. Ọpẹ́yẹmí #1. Ẹ gbọ́dọ̀ bá wa arrest òun náà.
I have his picture with me. Yes, I have his picture with me. Gbogbo atrocity, òun ló máa ń ṣàyà gbangba, òun ló lórí àwọn ẹyẹ. Someone said the CP did not understand Yoruba is from Ààrẹ of Kiniko State. If the CP did not understand Yoruba, the CP will be hearing me shouting Ologudu's name, mentioning ọmọ ẹyẹ, ayé, àbí ọmọ ẹyẹ tún ní English. For the English now, he will understand a little bit out of what I'm saying. I want him to do this case proper. He must not release Ologudu. 2 years ago, they arrested Ologudu. His Kabiyesi Oni of Ife that bailed him out with 40 million naira. Kabiyesi gave one barrister. I know the name of the barrister, which I'm not going to mention it now. Kabiyesi Oni of Ife. He know about all these atrocities that this man is committing in that chaotic state. He know what this Ologudu have been doing to people in Ile-Ife, and Kabiyesi keep on supporting him. Instead of Kabiyesi to come outside and tell him to stop all these bad things that he have been doing, Kabiyesi keep on supporting him because Kabiyesi's father is the godfather to Ajayi, yes, Jimoh Ajayi Ologudu. Báwo ni Nàìjíríà ṣe fẹ́ dá? Nígbà tẹ́ bá ń ṣiṣẹ́ bí tẹ́ ń fi àwọn ọlọ́pàá halẹ̀ báwọn èèyàn tẹ́ ń jí nǹkan tẹ́ ń gba nǹkan ní nǹkan tẹ́ ń hùwà burúkú. Báwo ni Nàìjíríà ṣe fẹ́ dá? Ẹni tẹ́ fagídí gba ogún ní ẹ̀. Báwo lẹ ṣe fẹ́ kó survive? Ṣé kò ní lọ di ritualist? Ṣé kò ní lọ máa jalè? Nígbà tẹ́ ti gba gbogbo nǹkan tó ní lọ́wọ́ ẹ̀. Àwọn tí olójú dúdú fi agídí gba owó lọ́wọ́ wọn. Is hearing me, God bless you. Àwọn tí olójú dúdú tó fi agídí gba owó lọ́wọ́ wọn. Ìyẹn this so-called stupid man tó pe rẹ̀ ní Ọba Ajayi Jimoh yìí. Òun lè bí pẹ̀lú olójú dúdú tó lórí burúkú ni ojú ẹ̀ dúdú. This Ọba àwọn tó ti fagídí gba nǹkan lọ́wọ́ wọn báwo ló ṣe fẹ́ survive? Ẹlòmíì wà ó lọ jẹ gbèsè nítorí kò fẹ́ kó pa òun. We have a video evidence. Táwọn èèyàn fi ń pariwo wípé ó ti gba 70 million, ó ti gba 120 million, ó dẹ̀ tún kó àwọn èèyàn lọ síbẹ̀ láti lọ attack wọn. Who gave him that kind of permission to go to people's land and start attacking them, fighting them? Who gave him permission to do that? Is it the Nigerian government that gave that Oba Ajayi Ologudu? Is it the Nigerian government that gave him permission that he can take law into his hand? Moreover, these people did not offend him. He is trying to steal from them. He is trying to steal from them. They didn't offend him. They did nothing wrong. He wants to collect their property. He's collecting a lot of millions of naira from people, killing people up and down. Do you know how many people this man have killed? Do you know how many people? Some people were in hospital. And when Obaiyeje di aláàbò because of this man, this Ologudu. So please, CP, I beg you, sir, you have to handle this case very well. Nobody, no godfather should come into this matter. Don't allow any godfather to step into this case. Even on your Ife, please. Baba, I don't want to hear what if you're not going to select on your Ife know about it. Ma bínú tó mi ò ní bẹ́bẹ̀. Tí ẹ bá tẹ̀ kí gbogbo kéèsì, tẹ́ ẹ bá rí address, kéèsì 2022. Is it 2022 or 2023? 2023. Mo rántí. Kéèsì 2023 táwọn ọmọ Yorùbá wá ṣe peaceful rally. Kábíyèsí, ẹ sọ èdìtì nípa ìdèdè eléyìí náà. Tí gbogbo ọmọ Yorùbá bá gbàgbé, ẹ wojú mi dáadáa. Torí ẹnìkan torí ọ̀la, èmi ò ní gbàgbé. Mi ò ní gbàgbé. Ó dẹ̀ máa jẹ́ kí n mọ ibi tí mo máa mú límìtì mi mọ́ láàárín gbogbo ẹ̀yin tẹ́ pera yín lọ́ba wa nílẹ̀ Yorùbá. Láàárín ẹ̀yin tẹ́ pera yín lágbàgbà wa nílẹ̀ Yorùbá. Ọlọ́run á gba orílẹ̀-èdè Yorùbá fún wa. Ọlọ́run á gbà fún wa. A lè gba Yorùbá nation kí èmi Àyọ̀ká lọ kúnlẹ̀ níwájú ọba kankan. Odò ó dì. Àfọ̀bá tí mi ò bá mọ̀ nígbà tí mo ṣe struggle ìlókù ni mo máa kúnlẹ̀ níwájú ẹ̀. Ọba tí mi ò bá mọ̀ ni mo máa kúnlẹ̀ síwájú ẹ̀ because èyí tí mo mọ̀ kí lẹ ṣe fún wa, support wo lẹ fún wa, ìròyìn wo là ń gbọ́ nípa yín, ta ló fìyà jẹ àwọn Yorùbá ṣe bẹ́ẹ̀ yìí ni ẹ̀yin lẹ bá yọ ọmọ Yorùbá jẹ́ náà. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ṣé ọba kan máa jẹ lábẹ́ Ọ̀ní of Ifẹ̀ nílé Ifẹ̀ yẹn á dẹ̀ máa pa àwọn èèyàn á máa lo àwọn ọmọ ẹyẹ á kọ́ police station Ọ̀ní of Ifẹ̀ ò dẹ̀ ní sọ̀rọ̀. Tí bá fẹ́ ṣe program fún yín dáadáa back to back mo ní àwọn nǹkan tó gbá ski lọ́wọ́ tí mo lè fi ṣe. Tẹ bá hákì fóònù mi táwọn hákì ẹ̀ kọ́kọ́ gbogbo nǹkan tó wà lórí ẹ̀ wọ́n tọrọ àwọn ni màá tún kó síta. Ẹ mọ̀ pé DSS kọ́ mi lẹ́kọ̀ọ́ ṣá. DSS ti kọ́ mi.
information ti bá ní kò lè sí lórí fóònù kan máa pín kiri ni mọ iye information tí mo ní lórí fóònù tó wà lọ́dọ̀ àwọn DSS ni mo ní àwọn nǹkan tí màá lò ìbádẹ́ wo anybody kó wá kí fóònù mi wàhálà ìtẹ́ bá kí fóònù mi máa tún kó jáde fún yín bò mí máa tún kó jáde DSS ti kọ́ mi ó sọ fún yín wípé ẹ̀wọ̀n táwọn òbí mo lọ yẹ èmi lọ college of education ni mo lọ kẹ́kọ̀ọ́ ni kò sí bribe náà o ò lè bribe mi ó ń ṣe ayé yìí o ò lè bribe mi kò wá sí nǹkan tí mo lè fẹ́ ṣe àwọn mọ̀sínú kò ní máa fi kọ́ mi ṣe I learn a lot l'Abuja lẹ́wọ̀n tẹ́ràn mi lọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílé Sunday Igboho gbogbo yín ṣe fẹ́lẹ̀ mọ̀ sí ni gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ṣé ẹ̀ mọ̀ sí ni bí mo ṣe lọ ṣẹ̀wọ̀n ṣé gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá pátápátá gbogbo ẹ̀yin first class ọba pátápátá àti Lamidi kọ́lọ́ bá wa fọwọ́ kẹ́ bàbá ṣé gbogbo yóò mọ̀ sí ni ẹ mọ̀ sí náà because ẹ wà láyé ẹ mọ̀ sí tó bá yẹ pé ẹ mọ̀ sí ni a ní pẹ́ lẹ́wọ̀n Igboho ní sí níbi tó wà ẹ ti fight fún oṣù mẹ́rin tí mo fi ṣẹ̀wọ̀n mi nílò oṣù mẹ́rin so gbogbo ilẹ̀ mọ̀ so I have learned a lot from you people kò sọ́ba tí mo fẹ́ máa ṣe ebi àyọ̀ká count me out bí o ń ṣọmọ bẹ́ẹ̀ so kábíyèsí I'm coming back fún ẹ̀yin in another way ni o ni mo máa gbà wá fún yín ẹ jáwọ́ lọ́wọ́ Ológùdù ẹ fi Ológùdù sílẹ̀ wọ́n ti máa ń sọ wípé like fraka and I can see it in you tẹ́ẹ̀bà like fraka ni ẹ ní continue láti máa protect ìwà ìbàjẹ́ nílé Ifẹ̀ ẹ ní continue láti máa gbé Ológùdù ẹ máa gbé pọ̀ ẹ̀yin tí yóò mo fi Ẹlẹ́dùmarè rẹ̀ yẹn bá mi ṣí ẹ̀ṣọ́ ẹ jẹ́ kó délé Ifẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó débẹ̀ ẹ̀yin speaker tẹ́ bá lè kọ́ tiẹ̀ ẹ ẹ̀dí tiẹ̀ ẹ bá mi spread ẹ jẹ́ kó lọ kí kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ kó stop àti máa protect criminal. wọ́n létí gbé òun lẹ́nu lèdíkè ẹ̀gbọ́n bó ṣe ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ ọ̀hún láàrin kíni wíìn bó sì ṣe ń fi àwọn ẹ̀rí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ tó sì ń sọ pé ẹ̀rí tó gbé Ológùdù tìlú Ògùdù tí gbogbo èèyàn mọ̀ sí Àjàyí Jimoh sẹ́wọ̀n ó ló ń bẹ lọ́wọ́ òun ó wá ń pe tolórí tẹlẹ̀mù wípé kí wọ́n ràn án lọ́wọ́ láti má jẹ́ kí àwọn ìwà àbàjẹ́ yìí kó gbogbo láàrin ọmọ Yorùbá ní tìlé tókò bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ké sí Commissioner of Police ìyẹn CP Ibrahim Gotan láti fi ọwọ́ òfin mú Àjàyí Jimoh tí wọ́n pè ní ọba èyí tí wọ́n pè ní Ológùdù tìlú Ògùdù láti má jẹ́ kí àwọn ìwà àbàjẹ́ yìí kó gbogbo sáàrin ọmọ adúláwọ̀ tọ̀ ọba wa jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá ẹbẹ́ tí jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ẹ wá ti tẹ subscribe button síbẹ̀ ẹ bá wa tẹ̀ síbẹ̀ ẹ sì má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ọmọ ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ má gbàgbé láti pín kíní ọ̀hún kálé ẹ já share ẹ já comment sórí ẹ sì má gbàgbé láti tẹ like síbẹ̀ ẹ já máa bẹ́tù ọ̀hún bọ̀ tọ̀ búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá o a ó tún jọ pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ o ire lónìí o ire kàbìtì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.